We are writing a petition to the Inspector General of Police. Wọ́n ló máa lọ gbé wọn. They will go and arrest them. Wọ́n lọ́wọ́ gbé sàríà wọlé Yorùbá. Àfẹ́ sàríà ní ilẹ̀ Yorùbá. A ti gbé wọn lọ kọ́ọ̀tù àtolúwo olúwo ọ̀gbọ̀gbọ̀ àti gbogbo wọn àti gbé wọn lọ kọ́ọ̀tù. Wọ́n láwà. Ilẹ̀ bàbá yẹn ò fi dẹ́rù bẹ́ẹ̀ ni ilẹ̀ wa láwà. A lè sọ ọ́ dé anywhere. Abẹ́gbẹ̀ bẹ́ẹ̀. Èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state. Wípé àwọn Mùsùlùmí kan náà fẹ́ ṣe Kẹsẹ̀ríà council ẹ wá lẹ́yìn gbọ́dọ̀ gbọ́ pọ̀ ìyàrá yàrá. Ẹ̀yin brothers ẹ sọ fún ẹgbẹ́ orí yìí ti burú. Ẹ máa lọ sílé ògbó látà ayé. Àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ. Tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín. Ó yìí ti burú lọ́rùn yín. Àwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo sẹ̀ríà lọ lórí. A fẹ́ lo sẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà. Tá a jọ kọ níjọ́ tá a sọ pé a fẹ́ jọ máa gbé. Kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìgbọ́ dáadáa wípé kódà tí Yorùbá bá ya yẹ̀rí àtẹ wúrun àbẹ̀rẹ̀. Wòlíì Marcus Tibetan ti fi ọ̀rọ̀ sílẹ̀ lórí ọ̀rọ̀ Sharia pàápàá bó ṣe níṣe pẹ̀lú ọba Olúwo. Kí ni Wòlíì Tibetan sọ nípa ọba Olúwo? Irú èèyàn wo ni wọ́n ní kábíyèsí yìí jẹ́? Ọ̀rọ̀ Sharia kí ni Wòlíì Tibetan sọ ń pa ẹ̀ tí tó fi kan àwọn ọba Saudi tó kan Kaaba ní Mecca tí wọ́n láwọn èèyàn ń lọ tó ti sọ di ohun tó ń lọ lójoojúmọ́ báyìí. Ẹ wò fọ́nrán ìkún fọ́fọ́ o nítorí bàbá yìí yànnàná gbogbo àwọn nǹkan tí ò yẹ kó máa rí bó ṣe ń rí yìí. Bàbá yìí yànnàná ọ̀rọ̀ débi pé ọ̀rọ̀ tún fẹ́ kan débi pé ọ̀rọ̀ tún kan Ọọ̀ni of Ifẹ̀. Ó ga ò kí lọ̀rọ̀ ṣe kan Ọọ̀ni of Ifẹ̀ nínú gbogbo èyí tó wà nílẹ̀ yìí. Báwo náà yẹ sún Ọọ̀ni of Ifẹ̀ àti ọba Olúwo pọ̀? Kí ló pa wọ́n pọ̀? Kí ni bàbá yìí sọ nípa ohun tó pa wọ́n pọ̀? Ẹ wo fọ́nrán yìí kún dẹ́dẹ́, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu Wòlíì Tibetan. Welcome to CrossBlogX TV. Remember to like, share, and follow us. So Olúwa ló máa ń dá sẹ̀ríà fún yàn. Olúwa ló ṣe kí ni ló ń dá sẹ̀ríà fún yàn. Yorùbá ló ń lo èdè yẹn tẹ́lẹ̀ káwọn Mùsùlùmí tó dé. Ṣé ẹ mọ̀ bó lè fẹ́ lọ dá pátí onípátírú kó dẹ̀ dọ́nà kí táyà mọ́tò ẹ̀ jò ká dẹ̀ ṣe títí kójò tún bá ẹ bẹ̀. Agbádá tó fẹ́ fi pìtẹ́ ń gbéyàn gidi ni ẹ́ kójò tún bá wọn lára. Ṣé ọ̀pọ̀ Olúwa máa ń dá sẹ̀ríà fáwọn ìyàwó níyàwó àtàwọn àgbà sẹ́lẹ̀ àwọn àgbà obìnrin sẹ́lẹ̀ tó fẹ́ fojú bọ́ olùṣọ́ àgùntàn ṣubú tó fẹ́ rọ̀lù olùṣọ́ àgùntàn lẹ́yìn ìkórè. Wọ́n á fi kéré yọ̀nù wọ́n á fi pa ojú wọn ṣe mékọ̀ wọ́n ṣe mékọ̀ wọ́n ṣe mékọ̀ wọ́n ṣe mékọ̀. Wọn ò wá ní gbé báìbù dání wá sí church. Wọn ò gbé koran dání lọ sí ìtò nígbà tó wà dẹ̀ ń bọ̀ níbi tó ti ní ẹgbẹ́ Jésù sókè ó ti wọ́ ọmọ fáàní kéèkì ọwọ́ ìdànù ṣé kò tí ì gbà sẹ̀ríà. So mi ò ní fẹ́ ká fa nǹkan tí ò yí. Nàìjíríà ti bọ́ sọ̀rọ̀ break news. Olúwo fẹ́ jẹ́ kó tún bọ́ òun. Kò sí nǹkan tó lọ́rùn Olúwo lè dá ṣe. A fool at 40 is a fool forever. So Olúwo is more or less a fool. He's a fool. Kò fọwọ́ ṣiṣẹ́ rí. Kò ṣiṣẹ́ rí. Ó dẹ̀ fẹ́ gun mọ́tò bí Ọọ̀ni. Agbárí àwọn méjèèjì náà bára mu. Ṣé bẹ́ẹ̀ yàn ní Búrújì Káṣámù? Associate wọn náà ní gbogbo nǹkan wọ̀nyí náà. Nígbà tí mo sọ fún yín lọ́jọ́ pé Búrújì máa kú. Pé because ó dá àwọn kan lójú ó tẹ̀ wọ́n lójú mọ́lẹ̀ lórí drọ́ọ̀gì tó jọ gbé. Àwọn kan ti di sẹ́nẹ̀tọ̀ Ọlọ́run máa bá wa Olúwa máa pẹ̀sẹ̀ rẹ̀. Mo kọ́ sínú rẹ̀. Ṣé Ọlọ́run ò dá sẹ̀rí àìfún? Ẹ̀ẹ́n tó fẹ́ lọ fún òògùn sínú oúnjẹ ọkọ ẹ̀. Pé òun fẹ́ pa ọmọ ìyàwó òun lọ́la ń dò sọ. Ṣé Ọlọ́run dá sẹ̀rí à? Ó ní ọmọ ìyálé ló kọ́ wọlé dé. Ó ti jẹun tó gbọ́ oúnjẹ aládùn rẹ̀ tójú ẹ̀kúnrẹ́ rẹ̀. Ó ti jẹ tán. Kọ́mọ ìyàwó tó wá wọlé dé. Kí la lè pè é? Sẹ̀ríà. Alẹ́ tó lè pè é ní Sẹ̀kínátù. Wọ́n máa dá sí àríyá alẹ́ Sẹ̀kínátù nìkan dá alẹ́. Ṣé ti yẹ ẹ́ sìn? Ẹ jọ wọ́n kàn fẹ́ fi yẹn báyìí táìmù káwọn èèyàn tó pariwo ni. Ọlọ́run mọ bó ṣe máa dá sẹ̀ríà fáwọn èèyàn tó bá bàlú yìí jẹ́ ní next year. Má pariwo lórí yẹn. Ó dàbí ẹni wọ́n ní ká máa lọ Mẹ́kà lẹ́ẹ̀kan nígbà ayé wa.
ṣùgbọ́n àwọn Fúlàní ń sìn àwọn Haúsá àwọn North wọ́n lọ bẹ́ẹ̀ méje lóṣù wọ́n fẹ́ gbàdúrà alẹ́ wọ́n lè gbé helicopter wọn àbí plane wọn wọ́n lọ gbàdúrà ní ẹ̀pọ́n tó protect hotel tí wọ́n kọ́ sí Saudi nígbà tí ọba Saudi tó pa Khashoggi Prince Saudi tó wà bẹ́ẹ̀ ó pa Khashoggi ó gé sí wẹ́wẹ́ ó rán wọn ó kó sí wẹ́wẹ́ kí ló tún wù ní Muslim ẹni tó àǹkọ̀ Saudi Arabia tó ná níbẹ̀ ó ń pa ìhùn gé sí báàgì ẹ̀dẹ̀ tó sọ pé àwọn tó. ọ̀rọ̀ ṣì ń bẹnu fọ́nrán yìí o àwọn ọ̀rọ̀ yẹn lágbára díẹ̀ fọ́nrán ẹ̀kún fọ́fọ́. múra tó ń jáde lọ nígbà tá a ṣe election láyọ census last time ikọ̀ táwọn Muslim dá sọ̀rọ̀ Nàìjíríà àti ìbọnú ẹ̀ wọ́n lò lè wọlé ẹlẹ́yà dẹ̀ máa yọ ẹsẹ̀ jáde ní gbogbo àwọn yàrá tó wà nílé ẹ máa ka ẹsẹ̀ ẹnìkan lẹ́ẹ̀ máa dógún tó bá dẹ̀ tó fẹ́ ṣe capital project ní Kano Abuja everywhere tí Muslim bá fẹ́ ṣe a mosque not very publish mosque capital what project so yẹ ká mọ̀ pé ọlọ́pọ̀lọ́ pípọ̀ pọ̀ láàrin wa púpọ̀ mọ́ ẹ fi gbogbo ẹ lẹ̀ àwọn èèyàn ti di gàn fún including me all of you àti ìwọ́n tó bèrè question lọ́wọ́ mi we are all gàn fún born to fool born to wise thank you sir. níbo ló wà. That is Romans 13, verse 19. Ó ní tèmi ní ẹ̀san yóò sì ní ẹ̀san. Then Nahum 1:5. Ó ní ẹ fi ilẹ̀ olólùwà ò bímọ ṣùgbọ́n bí ẹ̀san. Ẹni tó kó ọmọ lọ sí tó kó ọmọ márùn lọ bá ọkọ ọlọ́kọ tó dẹ̀ mọ̀ pé ọmọ márùn tó ń fi ẹyọkùnrin tó kọ̀ ń bẹ̀. Ṣèbí ẹ má sì lọ máa dá sẹ̀ríà fún ọ níbi ẹni gbogbo ẹlẹ́. Bàbá mi wòlíì Marcus Tibetan náà ni a ti ń gbóhùn látàárọ̀. Bàbá ẹ̀rí lè fún wa ní ààyè gan lónìí. Àmàlẹ́ yìí bá lágbára. Year 2025, the Holy Spirit sent me to Nigerians, people from Ekiti, I know everywhere in the world, trying to be what? To be stingy. Try to be stingy. Lord, I'm you. Try not to shout. Don't remember someone making a hole. Can you man lose 15 years? Ìjàpá máa lò 120 years. Ẹni wá bèrè lọ́wọ́ ara yín, kí ló fà á tí kìnìún fi tètè kú? Torí ìmọ̀ tó bèrè lọ́wọ́ lọ́rùn jàgbára ẹ̀ lọ. Ó lóun ní jó jẹ́ àná. Ẹ̀rọ ojoojúmọ́, so ojoojúmọ́ ló ń sáré. The wear and tear is hard. The brain tó jábọ́ sẹ́yìn ṣíà. Ńlá yẹn tó yọ the travelers abroad. Ìjàpá máa gbé díẹ̀ máa gbé díẹ̀. Ọdún kẹrin ìgbà tó dé ọdún ìjàpá yẹn ṣùgbọ́n bí gbogbo búrẹ́dì yẹn díẹ̀. This year, remember ẹ láti ṣàmùsá nínú yìí. Celestial members ẹ láti ṣàmùsí fún mi yìí lọ. ọ̀rọ̀ lẹ́gbọ́n lẹ́nu wòlíì Tibetan yìí ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ lórí gbogbo èyí tí wọ́n ti sọ nípa ṣàríà ni nípa Ọbalúwo ni nípa àwọn ará Mẹ́kà ni àwọn tó ń lọ sí Mẹ́kà lójoojúmọ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427
+234 7025 47 54 27. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu